Lé ìwòlẹ̀ ṣẹṣẹ àlàáfíà ní ẹwà a kú ọdún kérésìmesì èyí tó ń wọlé bọ̀ lọ́nà yìí o abáwaláyé abáwaláyọ̀ àti àlàáfíà. Gist tá a gbọ́ òun ni pé Ronke àti Mariam wọ́n bá Dr Lizzy jà o. Wọ́n ní pé àwọn máa fi ojú ẹ̀rí màbo wípé ẹnu ẹ̀ ò dúró jẹ́ wípé ó dẹ̀ ń ṣe àmẹ̀bọ̀. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì àti gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní sí mi láti January, February, March, April, May, June, July, August, September, October, November, December tá wà nú ẹ̀ yìí. Ọlọ́run Elédùmarè á dúró tì yín, á dẹ̀ gbọ́ àdúrà tì yín náà. Mo kí yín kú ọdún kérésì tó ń wọlé bọ̀ yìí, á bá wa láyé o, á bá wa láyọ̀ àti àlàáfíà. Adẹjọ́ máa ṣe 2024 ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé mo appreciate yín o, ẹ ṣé mo dúpẹ́. Gist tèmi ni a ti sọ yẹn, ṣùgbọ́n kí n tó wọnú gist orúkọ mi ni Máṣọlá. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn létí bá ti subscribe o, ẹ lọ subscribe o, so that a bá ti post any gist a máa rí. Òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé èyí mà tún lágbára kẹ̀. Wọ́n ní ṣe ni Ronke àti Mariam wọ́n wá bá Dr Lizzy jà o wípé àmẹ̀bọ̀ ni Dr Lizzy wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace ni wọ́n lọ ń sọ fún Queen Naomi àti kabiyesi pé àwọn máa fi ojú wọn máa bó. Ẹ̀yin ènìyàn lé ẹ̀yin náà mọ̀ pé Dr Elizabeth ò kíà bóyá Queen Naomi padà wá sínú palace àbí wọn padà wá sínú palace nítorí pé wọ́n ti mọ̀ wípé ìfẹ́ ọkàn kabiyesi ni Queen Naomi. So Dr Elizabeth ń support kabiyesi wípé kí wọ́n lọ mú ìfẹ́ wọn padà wá sínú palace, ṣùgbọ́n àwọn olórí yìí wọn find easy rárá. Ọ̀rọ̀ yìí ṣe ló ń dàbí wàhálà àti ìdààmú fún wọn wípé every time ni Dr Elizabeth ń support kabiyesi. Ẹ̀yin èèyàn lé kò ń ṣe nǹkan kékeré o. Wọ́n ní pé bí Dr Elizabeth ṣe ń support Queen Naomi yìí ni inú ń bí wọn, inú ń bí Mariam àti Olori Ronke wípé wọn lè find so easy rárá. Wọn find easy o. Fẹ́ o ní pé kí Dr Elizabeth kí ó bá kabiyesi kó kẹ́yìn sí kabiyesi kó máa support àwọn, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Allegedly bí a ṣe gbọ́ o, wọ́n ní pé every time o ní Dr Elizabeth ń sọ fún kabiyesi wípé ìfẹ́ wọn o kàn lọ mú wá sí palace. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ń fún Olori Ronke àti Mariam níforí. Ẹ rántí ìgbà tí wọ́n ní pé wọ́n lọ sọ fún Dr Elizabeth wípé Dr Elizabeth lọ sọ fún kabiyesi wípé Mariam àti Olori Ronke wípé wọ́n ní pé wọ́n fẹ́ lọ sí court láti lọ já court letter fún Queen Naomi so that wọ́n fi ní return sínú palace. Wọ́n ní Dr Elizabeth ló sọ fún kabiyesi ọ̀rọ̀ yẹn. Wọ́n ní kabiyesi ní kàn lọ go ahead kàn lọ já court letter yẹn, pa wọ́n expect court letter wọn. Ẹ̀yin èèyàn lé ẹ̀yin náà mọ̀ bí ipa tí Dr Elizabeth ń kó nínú ayé kabiyesi. Bí wọ́n dẹ̀ ṣe support Queen Naomi, wọ́n support wọn pẹ̀lú gbogbo ọkàn wọn ni, wọn ò dẹ̀ ṣe ojú. Ẹ̀yin èèyàn lé so tí ò bá ń ṣe ọpẹ́lọpẹ́ Dr Elizabeth, àwọn Ronke àti Mariam wọn ò bá ti turn palace kabiyesi sí nǹkan míì. Ọpẹ́lọpẹ́ Dr Elizabeth. So ìgbà tí Dr Elizabeth wá lọ sọ fún kabiyesi pé àwọn Ronke àti Mariam wọ́n máa ti ń plan coup against Queen Naomi so that wọn ò fi ní padà wá sínú palace. Ẹ̀yin èèyàn lé kábíyèsí ní kán go ahead kan lọ mú court order wọn wá, àwọn ń retí, àwọn fẹ́ wo nǹkan tí court gan máa sọ nípa àwọn ń dúró de court order wọ.
so wọ́n ní bí kábíyèsí ṣe sọ pé wọ́n máa sign undertaking nìyẹn wípé nítorí wọ́n plan against the Queen Naomi. Wọ́n ní ni wọ́n bá ń yarí pé àwọn ò lè sign undertaking kankan. Wọ́n ní kábíyèsí bá lọ gbé àwọn authority wá. Ẹ mọ̀ pé bóyá lọ́ọ̀yà àtọlọ́pàá. Pé they have to sign undertaking o. Pé because anything ò gbọdọ̀ ṣẹlẹ̀ sí Queen Naomi. Wọ́n ní bí Olori Ronke bó ṣe rò nìyẹn pé definitely èèyàn kan ló lọ ṣòfófó fún kábíyèsí. Wọ́n ní bó ṣe go after Dr Lizzy nìyẹn. Pé olófòfó ni Dr Lizzy. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní palace ni Dr Lizzy ló ń sọ fún kábíyèsí àti Queen Naomi wípé àwọn máa bá. Wọ́n ní àwọn máa bá Dr Lizzy náà tọ́ bí owó ni o. Ẹ mọ̀ pé Mariam àti àǹtí wa ẹ mọ̀ pé wọ́n ti di bestie, wọ́n ti di ọ̀rẹ́. Ẹ mọ̀ pé ìwà yín bára mu bẹ́ẹ̀ ṣe dọ̀rẹ́ yẹn gan ló dà. Ọlọ́run ṣàánú wa o. Ẹ̀yin di ọ̀rẹ́. Ọ̀rẹ́ tẹ́ ẹ dì náà ni ọ̀rẹ́ oyè yìí ẹ̀yin èèyàn wa. Àwọn ọ̀rẹ́ tó dì náà nìyẹn. A máa rí ibi tẹ́yìn méjèèjì máa bá dé. À ń rẹkẹ báyìí à ń wọ ẹ̀yin méjèèjì. Bẹ́ẹ̀ ṣe ń ṣọ̀rẹ́ yẹn ló dà. Wọ́n ní kò síbi tí wọ́n kì í lọ. Nǹkan tó kù ní ìsinmi pé kọjọ máa wọṣọ kan náà. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ Olori Ronke máa ń pretend ni. Ó ní wọ́n fi sọ ní green snake under the green grass. Wọ́n ní ní ìsìn wọn lólori Ronke ó pretend mọ́ òun. Wọ́n ló show ààrẹ. Wọ́n ló show kọ́lù ààrẹ openly ni. Kàn mọ̀rú èèyàn tó jẹ́. Ẹ̀yin èèyàn lé. Kábíyèsí ti fẹ́ àwọn ìyàwó tó jù wọ́n lọ sínú palace o. Àfi kí Ọlọ́run gba kábíyèsí lọ́wọ́ àwọn olórí. Ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé wọ́n ti ṣe nǹkan tó yẹ kán ṣe. Wọ́n sáré, wọ́n rìn, wọ́n fò, wọ́n kúrú, wọ́n jump lórí ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi. Ṣùgbọ́n gbogbo ẹ̀ asán ló já sí. Asán ló já sí o. Wọn ò wá mọ nǹkan tó yẹ kán ṣe mọ́. Wọ́n fẹ́ padà, wọn ò lè padà. Wọ́n fẹ́ dúró, wọn ò lè dúró. Wọ́n fẹ́ bẹ̀rẹ̀, wọn ò lè bẹ̀rẹ̀. Kábíyèsí àti Queen Naomi wá di egungun ẹja tó wá há Mariam àti Olori Ronke lọ́rùn. Ẹ rí pé èyí tó lágbára. Wọ́n ní kábíyèsí ní kán kóra dáradára wọn kún wájú àwọn kan sign undertaking. Ipe tí anything bá ṣe Queen Naomi, they will be responsible for it. Ẹ̀yin èèyàn lé gist tá gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín o. So gist tá gbọ́ nìyẹn o. Ọlọ́run á fún kábíyèsí ṣe o. Torí àwọn ìyàwó tán fẹ́ yìí wọ́n jù wọ́n lọ. Ẹ̀yin èèyàn lé gbogbo ẹ̀ á dára ní agbára Ọlọ́run. A ti sọ fún yín pé alleged information ni. God will bless you all. Merry Christmas in advance. Share this video, like and subscribe. God bless you all.